أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا يا ربي يا ربي يا من جل إحسانا انصر عبيدك سر الشيخ رضوان يا قبلة العلم يا من فاق أكرونا يا مرشد القوم يا من طاب عرفانا الشيخ رضوان سر الشيخ لمنيغون يا مرحبا بك يا من قوله درار بين بغا alóhùn tó gbéga. alóhùn tó gbéga. bẹ́yẹn bá tóbi àníhùn tó gbé tóbi. bàbá alákànbí sami mọ́lẹ́sà ìmọ̀ gangan lókùn gbéga. bàgà lóhùn tó gbéga. bẹ́yẹn bá tóbi àníhùn tó gbé tóbi. bàbá alákànbí sami mọ́lẹ́sà ìmọ̀ gangan. nígbà tí bàbá wa àgbà Lámúnigun tí wọ́n dìde ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ náà nù Sheikh Adamu gbogbo nǹkan ni wọ́n ṣe láyé bàbá wa Tajul Mumin tí bàbá Lágbàgì jáde tó ya látara rẹ̀ tí bàbá Lámúnigun ya látara bàbá Lágbàgì kí ni Sheikh Adamu sọ ń pa wọn Sheikh Adamu ní mata Sheikh Tajul Adabi wataraka khalifata Zakariya ọmọdá watilibisa Kamala Dini فهما مرآتان اللذان شفافتان إن عكست عليهما صورته العلمية ونفسيته الثقافية. kò sí tí Sheikh Adamu kẹnu bọ̀ bàbá Lámúnigun tí ọ̀sẹ̀ àwọn báyìí kalẹ̀ wòlíì Ọlọ́run ni àbátáyé ṣe nítorí ń jáde nìyẹn 1998 ní Saudi Arabia mo wá lọ kí bàbá Lámúnigun wọ́n ń ṣe ọlá ibi tí a fi jókòó tó báyìí ní rí ìbáṣ bí ó ti mọ̀ bẹ̀. mo wá gbé ọmọ mi Ádámù lọ tó ń rákò njọ́ náà gbogbo láàrin tí bàbá wa gbé kalẹ̀ lọ́mọ yẹn sàn ń já ní gbàdégbò tí làwọn nù. ìwọ̀n ń fa ọmọ yẹn lẹ́sẹ̀ yẹn nà balagbọ́n àfa lọ́mọ yìí fi kalẹ̀ àfa ni fi kalẹ̀ ọmọ tí wọ́n pè láàfa ọ̀parí yunifásitì mo wá ní kọ́ lọ bẹ̀rẹ̀ wúlá ìdàdíyà ọwọ́ àparí wúlá ìdàdíyà ọ̀kàrí mọ́dálá ìdàdíyà ọ̀parí mọ́dálá tòjìyà ọwọ́ àparí mọ́sítà náà sí tí bàbá Lámúnigun ṣe ìsàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín kò sẹ́nìkan tó lè da mọ́ríkàsì àtòláwà ní papọ̀ torí bàbá wa Sheikh Adamu bí wọ́n ṣe rí pẹ̀lú wọn ni ọlọ́mọṣà kí àgbàlagbà tẹ̀ tán jáde. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi alladhi جعل الكرامات لأهل المقامات حمدا يزلفنا إلى مقام الأسنى ويتئفنا ببركات أسمائه الحسنى والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه ومن سلك مسلكه إلى يوم الدين آمين آمين يا الله. Adá ọpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillahi. A fi Ọlọ́run kí aṣáájú ẹ̀dá Nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó wọlá Nábì. Gbogbo àwọn ẹni Ọlọ́run tán jẹ́ adé Ọlọ́run àtànábì mà. Àlékún kí Ọlọ́run, àlékún kí Ọlọ́run, Ọlọ́run bá ṣe fún gbogbo wọn. Jazallahu bil khairati. Anna imatan. Bẹ́ẹ̀ni. Lana nakolu. Qur'ana asiban wa zalizala.
ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn ẹni ọlọ́run. Jazallahu bil khairati anna ahimmatan. ládàáyẹn rí baba Maulana Sheikh Adam Abdullahi Al-Ilory. Lana naqalu Qur'ana asiban wa zalzala. alekun kí ọlọ́run ọlọ́run bá ṣe fún baba wa àgbà LAGEGE. Amin ya Allah. mo kí kalẹ̀ gbogbo àwọn ẹni ọlọ́run nínú markaz. Zajumi al-ashrafu. baba wa mudirul markaz TONI. Fi kulli balidatin. ọlọ́run jẹ́ kí ẹ̀mí ọlá àwọn ogun. ọlọ́run jẹ́ kẹ́mi àṣeyọrí baba LAGEGE ogun. Amin ya Allah. ọlọ́run jẹ́ kẹ́mi àlàáfíà àwọn ogun. Amin ya Allah. ọlá baba LAGEGE àgbà lọ́dọ̀ ọlọ́run. Amin ya Allah. gbogbo àwọn ẹni ọlọ́run níkàlẹ̀ ẹ má bínú ẹ dákun. Izajumi al-ashrafu. bàbá mi ẹgbẹ́ ọláwùmí lórílẹ̀. Fi kulli balidatin. bàbá mi àgbà apátírà. Wa afdaluhum. bàbá wa àgbà onílé márùn-ún. Man kana lil khayri sani'an. bàbá mi àgbà jẹ́jẹ́. bàbá mi àgbà Sheikh Jakmal Waliyullah. Zajumi bàbá àgbà táyé ṣe. al-ashrafu. ọlọ́run jẹ́ kí a rí i pẹ́. Fi kulli balidatin. ọ̀rẹ́ mi Khalifa Sayuti. Fa ọlọ́run jẹ́ a rí i pẹ́. afdaluhum. Man kana lil khayri sani'an. mo kí bàbá àgbà Akínwùmí wàzírù bàbá mi àgbà LAGEGE. Afdaluhum lil khayri. wàsírù ọlọ́run jẹ́ kí a rí i pẹ́. mo kí àwọn afá wa àgbà bàbá wa mísíọ́nà ọlọ́run jẹ́ a rí i pẹ́. mo wá kí bàbá wa afá wa àgbà Sheikh wa Yesaloonaka Damala Al-Ilory. ẹ̀yin lẹ kó wa ṣe oríire. tí wọ́n bá pèèyàn kó wá sọ̀rọ̀ nínú ilé baba LAGEGE kò gbọ́dọ̀ dàníyàn pé òun ò kò kéwù lọ́bẹ̀. tí wọ́n bá pèèyàn láàyè yìí tó bá ń di ẹrù kéwù bọ̀ iwájú táwọn ni wọ́n ti ṣe náà kídù ẹ̀ fún. Zimamul ilmi kana Al-Ilory. Mudirul markazil fatinu labibu. ọmọ bàgé ó jẹ fatini ni ó wá pè báwọn. Mudirul markazil fatini labibu. fatinu náà ni ó pè mudirul markazil Mudirul labibu. Mudirul markazil fatinu labibu. bẹ́ẹ̀ni Habibullahi oníṣòfò. baharu min buri wala wakanzu leisa yafuna wa najibu. Ilahi zidilahu muran wa nasiran linashiri ilmi dauma ya mujibu. Linashiri ilmi dauma ya mujibu. bàbá mi Ọláwùmí mo ní tábà pèèyàn nínú ilé baba LAGEGE kó wá sọ̀rọ̀ wọ́n fẹ́ fún un ní àlùbáríkà kún èyí tó ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀ ni. gbogbo ẹni tó bá sọ̀rọ̀ láàyè yìí má dàdù láwa gbà. torí pé mò ń dá wákà kan bọ̀ nínú mọ́tò bàtà ń bọ̀ mò ń sọ wípé ó gbọ́mọ wá kí bàbá ní. Bàbá ní. ó gbọ́mọ wá kí Ó wá kí bàbá ní. bàbá ní. ó gbọ́mọ wá kí bàbá ní o. ó Bàbá gbọ́mọ ní. wá kí bàbá ní. ẹni gbé kéwú wọ́dọ̀ bàbá LAGEGE ó gbọ́mọ wá kí bàbá ní. Bàbá ní àlọ́gbọ́mọ wá kí bàbá ní. bẹ́ẹ̀ni Ó gbọ́mọ wá kí bàbá ní. Ẹni gbẹ́kẹ̀wù dédé alátẹ̀dá. Ó gbọ́mọ wá kí bàbá ní. ó gbọ́mọ wá kí bàbá ní. Bàbá ní. ó gbọ́mọ wá kí bàbá ní. Bàbá ní. ó gbọ́mọ wá kí bàbá ní. Bàbá ní o. ó gbọ́mọ wá kí bàbá ní. Bàbá ní. ẹni gbẹ̀kẹ̀wù wọ́n dùn mọ́rí kásì. ó gbọ́mọ wá kí bàbá ní. Ká sọ fún pé ó gbọ́mọ wá kí bàbá ní. lódodo Ó gbọ́mọ wá kí bàbá ní. Ẹni gbẹ̀kẹ̀wù wọ́n sì délé. mọ́rí kásì. ó gbọ́mọ wá kí bàbá ní. ó gbọ́mọ wá kí bàbá ní. Bàbá
ó bọ́mọ wá kí bàbá. Bàbá ní ó bọ́mọ wá kí bàbá ní. Ó bọ́mọ wá kí bàbá ní. Ẹni gbẹ̀gẹ̀ wà nù mọ̀rí kásì. Ó bọ́mọ wá kí bàbá ní. Àní ó bọ́mọ wá kí bàbá lókè tó. Bàbá ní ó bọ́mọ wá kí bàbá ní. Ẹni gbẹ̀gẹ̀ wà sí mọ̀rí kásì. Ó bọ́mọ wá kí bàbá ní. Bàbá Yesaloonaka. Dàmúláyà tẹ̀wú. Bàbá Alákínwùmí. Oríire ni ẹni ká wá ṣe. Gbàtẹ́ ẹ̀kú wá pé ká máa bọ̀ nínú Markaz. Kíní kan ló ń bẹ lábẹ́ ẹ máa bọ̀ nínú Markaz yẹn tí ó pò ní òní gbọ́. Kìí ṣe ẹ wá sọ̀rọ̀ Markaz gẹ́gẹ́ kọ́ lẹ̀ ń wí. Hayya ala al-falah ilẹ̀ ń sọ fún wa. Hayya ala al-falah. Hayya ala al-falah. Ẹ wá soríire ẹ wá wọkọ̀ ọ̀la. Òun lẹ̀ ń sọ fún wa àmọ́ òpò ní òní gbọ́ yẹn. Abalukumanu ọ̀rọ̀ méjì mo mú wáyé yìí. Ọ̀rọ̀ bàbá àgbà LAGEGE tàná àti bàbá LAGEGE tòní. Sórí inna likulli adhamatin sirran. Gbogbo títóbi ní mọ́ láṣìírí. Gbogbo títóbi ní mọ́ láṣìírí tí ń bẹ lábẹ́. Bàbá àgbà LAGEGE tàná. Ọ̀gá àṣírí tó ń bẹ lábẹ́ títóbi wọn làníyàn tó dáa ju tẹgbẹ́ wọn lọ. Àníyàn bàbá LAGEGE dáa púpọ̀. Abalukumanu. Akramakumullah. Sayyidina Ali ni wọ́n ló kọrin náà. Wọ́n ní malifakaru illa li ahli ilmi innahum. Malifakaru illa li ahli ilmi innahum. Alal huda liman istahada adillahu. Alal huda liman istahada adillahu. Wọ́n ní waqadiru kulli mri'in ma kana yuhsinu. Waqadiru kulli mri'in ma kana yuhsinuhu. Walijahiluna li ahli ilmi a'dahu. Walijahiluna li ahli ilmi a'dahu. Wọ́n ní fafuz bi ilmin ta'ish ayyan bihi abadan. Fafuz bi ilmin ta'ish hayyan bihi abadan. Wọ́n ní annasu mawte wa ahlul ilmi ahya. Annasu mawte wa ahlul ilmi ahyahu. Ọ̀rọ̀ méjì ni Sayyidina Ali sọ sínú orin náà. Ó ní malifakaru. Malifakaru illa li ahli ilmi innahum. Gbogbo fáàrí tó wà láyé, gbogbo táwọn èèyàn fi máa ń ṣe fáàrí láyé, kò sí fáàrí tó tó fáàrí mímọ̀. Ẹni bá rí ìmọ̀ fi ṣe fáàrí, òun lọ gá ẹni tó rí fáàrí ṣe. Alal huda liman istahada adillahu. Ó nítorí pé alul ilmi, àwọn onímọ̀, àwọn ni adillahu alal huda liman istahada. Àwọn onímọ̀ ni wọ́n máa ń fìyàn lẹ́sẹ̀ lé náà lórí ọ̀nà mọ̀ liman istahada fẹ́ni bá ń wọ ọ̀nà mọ̀ ó wá ní faqadiru kulli mri'in. Faqadiru kulli mri'in man kana yuhsinuhu. Ó ní tí ó pọn gbogbo ọmọ nìyẹn lé òun ni man kana yuhsinuhu. Dédé tó bá ti mọ̀ ṣe dáadáa. Ìwọ náà bíra rẹ léèrè kí ló mọ̀ ṣe. Gbogbo wa kọ́ láǹfààní àti mọ̀ ṣe wá sí lójú agbo. Àwọn èèyàn kan wà tán bá gbé máìkì lé àwọn lọ́wọ́ tán bá nìkan gba owó ọpẹ́ wọ́n á gba owó tí inú gbogbo everybody á dùn. Tá a bá ti bínú àwọn ẹni báwọn gbogbo ò ní mówó délé. Bẹ́ẹ̀ ó bá bòde jẹ́ nísìnyí kó gbé máìkì lé mi lọ́wọ́ lóde kó ní gbowó ọpẹ́. Ń dá sí wá sí ni. Ẹnìkan kan ò fẹ́ mówó lọ lẹ́nu. Torí mi ò mówó ọpẹ́ gbà. Àwọn kan wá ń bẹ wọn à lè gbowó ojú agbo owó nu yàrá làwọn mọ̀ gbà. Àwọn àfáà kan náà ń bẹ báwọn. Àwọn ò mówó ojú agbo gbà wọn ò mọ wá sí ṣe. Àmọ́ jálàbí rẹ tó wà lọ́dọ̀ rẹ tó yẹ kó ti sún ẹ́dẹ̀yàn ti pẹ́ nítorí pé òun mọ jálàbí ṣe ni. Àwọn kan ń bẹ yín tá a fi ráwọn nù. Bẹ́ẹ̀ bá wọnú lé lọ bá wọn ẹ̀ ní bú wọn pé wọn yà wọ́n sí pósítà ẹ̀ ní bú wọn pé wọn fún wọn kẹ́límọ́tì àjíṣà. Àwọn náà ní kíní kan tán mọ̀ ṣe nínú ilé. Qadiru kulli mri'in Man kana yuhsinuhu. Gbogbo tí ó máa fún ọmọ nìyà lápọ̀nlé ni tó bá ti mọ̀ ṣe. Ó wá ní walijahiluna li ahli ilmi a'dahu. Àwọn aláìmọ̀ kan táyé ò fi tán a'da'un li ahli ilmi. Ọ̀tá ni wọ́n máa jẹ́ fáwọn onímọ̀. Ó wá ní fafuz bi ilmi ta'ish hayyan bihi abadan. Ibẹ̀ gan ni mo ti wá fẹ́ sọ̀rọ̀ bàbá LAGEGE tàná Sheikh Adam. Fafuz bi ilmi. Fuz bi ilmin tó bá fẹ́ ṣoríire tó fẹ́ parẹ́ tó fẹ́ tán lẹ́yìn tó bá kú tán
fúsbì ilmin kéwù yẹn ni ojú ó pọ̀ kó o sì fi kọ́yàn. تعيش أيام به أبدا. bíi ti bàbá Lágége tó bá ti ṣe bẹ́ẹ̀ تعيش حيا به أبدا. kò sẹ́ni tó lè sọ fún wa pé Sheikh Adamu ti kú. torí n ta fi máa ń léèyàn kú ni kó jẹ́ pé n tó ń bá lọ lánàá kò lọ mọ́. tẹ́ ẹ bá wà láyé tó yẹ pé n tí wọ́n fi ń kí lánàá kò sí lọ́wọ́ ẹ̀ mọ́ ó ti kú. kullu wujidani adhin la thabata laha fa inna ma'ana àfi tàkìkì fukidanu. gbogbo tó bá jẹ́ pé ibi kò sí ni ó gbẹ̀yìn tẹ́ ẹ bá dúró báyìí ẹ sọ fún pé kò sí. tó bá yẹ pé ẹ mú kankan dání báyìí kíní yẹn àti lọ wo ibo ní ogun lẹ̀ sí ibi kò ní sí mọ́ ni ẹ wulẹ̀ sọ fún látò ní pé kíní yẹn ò sí kó lè mọ̀ pé òun ò jẹ́ nǹkan. gbogbo tó bá jẹ́ pé tí ò bá tì sí yóò padà wà ẹ sọ pé ó ti wà. ẹni tó ń ṣiṣẹ́ bíríkìlà lébọ̀ tá a gbéṣẹ́ fún a ní kí ikú iṣẹ́ kò sí wàhálà tó lè máa ṣe tá a bá kí ikú iṣẹ́ ó kàn wá ká kí ni. nítorí pé olú wàhálà tó ń ṣe látàárọ̀ ọ̀hún tó bá dìrọ̀lẹ́ yóò gbowó tí bá ń lọlé. irú wàhálà báwọn kì í pè ní wàhálà gbogbo wàhálà tí ó bá padà já sówó wàhálà kọ́ ni wọ́n ń pè. owó tí ó bá padà já síbi kò sí mọ́ wọn náà máa ń sọ fẹ́ni tó ní pé kò tí ì ráyé wa. wọn làbá fi ní fúsbì ilimi tó bá fẹ́ sóríire tó bá sóríire bí àwọn baba Lágége fúsbì ilimi ìmọ̀ ni ó mú dání o taish ayam bí abada ó ní kú tó bá ti ní ìmọ̀ ó wá nítorí pé anasu mote ibẹ̀ gangan ni mò ń lọ. wàhálùlẹ̀ ilmi ahayahu. ó ní anasu mote. anasu mote wàhálùlẹ̀ ilmi ahayahu. gbogbo èèyàn tó wà láyé ní òkú àmọ́ wàhálù ilmi ahayahu àwọn onímọ̀ nìkan ni ó padà ṣẹ́kù. ó yẹ ká wá bira wa léèrè yìí pé àwọn onímọ̀ kan náà ti wá parẹ́ táwọn náà sì ní mímọ̀ lánàá. èsè tí gbogbo ilé ò dàbí ilé baba Lágége àníyàn tiwọn náà ni ò dàbí ti baba Lágége ni. wọ́n wá gbá ọ̀rọ̀ náà mú àfàgbà kan ló gbá ọ̀rọ̀ náà mú. ó ní anasu mawute wàhálù ilmi ayawi ó ló ní di tafsir ó ní di bayan ó ní gbogbo èèyàn ni ó parẹ́ lóòótọ́ ó ní anasu kulluhum alike gbogbo èèyàn ni ó tán gbogbo èèyàn ni ó parẹ́ illa alimun àfàwọn onímọ̀ nìkan. ó ní ẹ máa jẹ́ ó dàrú mọ́ yín lọ́wọ́ náà ó ṣeé ṣe kẹ́rẹ́ àwọn ilé kan lánàá tó tóbi lánàá tí ò tóbi lónìí bí iléeṣẹ́ Adamu. ó ní wal alimuna kulluhum alike illa amiluna àwọn onímọ̀ náà ó tán o àfàwọn tó bá lo mímọ̀ tán ni. ó ní ẹ wá tún ajé agbẹ̀yìn débẹ̀ àwọn amiluna náà wọ́n padà tán amiluna kulluhum alike o illa mukhlisuna àwọn tí wọ́n kọ́ yàn kéwú tí wọ́n mọ̀ àwọn náà ó parẹ́ yóò dàbí pé wọn kẹrí nílé wọn illa mukhlisun àfàwọn tó bá fi kíláàsù ṣe. àníyàn baba Lágége lọ́lọ́run fi dá wọn lẹ́jọ́. àwò tó bá jẹ́ àwò látọ̀dọ̀ àwọn mọ̀nẹ́bí Ádámù ni ó yẹ kó ti wó. àwò kò síbi tán dájú àwò àsọdìlẹ̀ kò síbi tán dájú ẹ̀kọ́ tó tó mọ́ríkàsì. kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n sọ pé àwò náà ní tún ga sí i. ṣé wàá dá mọ̀ mò ń bọ̀ àṣírí títóbi wọn ni mò ń sọ fún ẹ àníyàn gbogbo àfọ àti ṣé wàá dá mọ̀ bá kò sẹ́ni tí wọn ò gbọ́lá fún. mo rí kinní kan nínú àníyàn Sheikh Adamu tó lágbára gan. bàbá ló kọ lama'atul balori fi mashairi ulamai Ìlọrin. lama'atul balori tí wàá dá mọ̀ kọ yìí ibẹ̀ ni wọ́n ti kí bàbá àgbàlagbà jì àgbà rahimahullah ta'ala. wọ́n ní min talamizi Sheikh Zakariya tajil mu'minina nínú ọmọ kéwu bàbá tajul mu'mini òun ni Sheikh Yusufu Abu Aji òun ni bàbá Lágbàjì wa Sheikh Yusufu Abu Aji. ẹ máa gbọ́ o wọ́n wá ń kí bàbá Lágbàjì àgbà ṣé wàá dá mọ̀ wá ní alẹ́sí balaga talamisu nisfa miliyun. wọ́n ní bàbá Lágbàjì yìí kìí ṣàfà kékeré o àfà ńlá ni bàbá Lágbàjì kódà àwọn ọmọ kéwu bàbá Lágbàjì tó ìdajì mílíọ̀nù. ṣé wàá dáhùn ẹ ló sọ báwọn ẹ máa gbọ́ o ṣé wàá dáhùn ẹ wá ní alladhina yukazu alayhim annahum mutashaddiduna fi amri itilaki liya wa ijabil mar'ati wa takbiril amaimi wa tawsi'il akman. ṣé wàá dáhùn ẹ ní àwọn ọmọ kí bàbá Lágbàjì àtàfà àwọn bàbá Lágbàjì nínú tẹ́ẹ̀fì dá wọn mọ̀ ní pé wọ́n fi ọ̀rọ̀ irun gbọ̀n púpọ̀ wọ́n fi ṣeré
wà ìjábìlì mẹ́ríà àwọn ni wọ́n máa ń bu àwọn obìnrin wọn lójú wọ́n mú lókùnkúndùn wọ́n tẹ̀ gbìbìrì àmọ́ ibi láwa ni wọ́n máa tóbi wàtà òsínlì àkùmọ́m agbádá àwọn máa ń fẹ́ ṣọ́ọ́dàmọ̀ ló sọ bẹ́ẹ̀ o ṣọ́ọ́dàmọ̀ wa parí ẹ̀ sí bíi pé wà iná khairu man yujannidu lid-da'wa ṣọ́ọ́dàmọ̀ ni àwọn sùmùrátà wa ń wíwùn àwọn ni wọ́n lóore jù nínú àwọn tí ń jagun sójú ọ̀nà tọ́lọ́hun ẹ wò nǹkan o ṣàmà yìí pé Sheikh Adam àníyàn ló jẹ́ kí wọ́n kí gbogbo àwọn àgbàlagbà tàná tí wọ́n bá kíní kan wọ́n fẹ́ fà jáde nínú àníyàn náà bàbá àgbàlagbà jì àgbà ọmọ Ìlọrin ni wọ́n Mùlánà Sheikh Adam ọmọ Ìlọrin ni wọ́n tí ó dàrú bàbá àgbàlagbà jì wọ́n dá débi pé ọmọ kí wọn tọ́lọ́hún fi kí wọn Babalamunigun àgbà Babalagbàjì ò fi wọn ṣeré tí Babalagbàjì ò bá fi ọmọ kí wọn tọ́lọ́hún fi kí wọn ṣeré kò sí ní tó kan Sheikh Adam ó yẹ kí Sheikh Adam ó lo àsọ̀bíyà kí wọ́n darí gbogbo títóbi tó ń bẹ nínú Zumra ìgbà tí wọ́n ti dá ọkọ̀ Babalagbàjì tí wọ́n dẹ̀ ti dá ọkọ̀ gbogbo àwọn ọmọ kéwẹ́ pé balaga talamisu nisfa miliyun wọ́n ti kí gbogbo ọmọ kéwù nìyẹn kò yẹ kí ọmọ kéwù kan retí kí Sheikh Adam dáhùn kí lọ́tọ̀ ó yẹ kí Sheikh Adam lu àsọ̀bíyà pé ọmọ Ìlọrin ni wá ọmọ Ìlọrin ni Babalagbàjì náà gbogbo Zumra yẹn là á tẹ̀ sábẹ́ Babalagbàjì tí ò ní jọ pé nìkan jẹ́ yẹn nu wọn nínú Lam'atul Balori ni wọ́n ti sọ yẹn tó bá lọ wọnú Nasimu Siba fi akbari ulamai biladi Yorùbá Sheikh Adam wa dá Babalamunigun tàná kí lọ́tọ̀ bẹ́ẹ̀ ni Sheikh Adam ló kí wọn lọ́tọ̀ Sheikh Adam ń sọ wípé jam'iyatu islahi din Sheikh Adam ní jama islahu din ni wo bí kì í yá dátì Sheikh Abdul Baki tí bàbá wa Baki ń jẹ́ adarí gbogbo wọn ẹ máa gbọ́ Sheikh Adam o Sheikh Adam wa ní bí wọ́n ṣe pọ̀ tóun àwọn ẹni Ọlọ́run ló kọ tírà o àwọn tọrọ yé ju everybody lọ àwọn tó yẹ pé kì í ṣe ìmọ̀ nìkan ni wọ́n fi ń sọ̀rọ̀ wọ́n ń fi wìláyà sọ̀rọ̀ wọ́n ń fi wìláyà kọ tírà ẹni tó lè kó ọ̀rọ̀ Sheikh Adam sí wọn lẹ́nu ò sí nínú gbogbo ọmọ tí wọ́n bá bí ní 19 tán bí kálukú yẹn kò sí tírà Sheikh Adam tí ó jù ọ lọ fi Sheikh Adam lẹ tírà àwọn tí ó jù ọ lọ sí tírà mọ́bọ̀ tírà Sheikh Adam tí ó jù ọ lọ sí wòye ọdún tí Sheikh Adam ti kú wá wòye ọdún tán ti kọ àwọn tírà yẹn ká tó padà sọ́dọ̀ bá wọn ta ló lè darú ọ̀rọ̀ báwọn nù ẹ máa gbọ́ o Sheikh Adam wa ni jamuiya islahi din wọ́n ní fari'un min furu'in jam'iyati ahli sunnati wal jama'a bí Ìbàdàn bí kìyádàtì Sheikh Abdul Salam Bandele odidi ọ̀rọ̀ ni wọ́n ní ẹ̀tuntun ní branch ni nínú branch àwọn alùsùnà tí Babalamunigun jẹ́ adarí gbogbo wọn Sheikh Adam wa ní àwọn tí wọ́n wí lè mọ́ yìí ọ Sheikh Adam wa parí ẹ̀ síbi pé wàyúsàmọ́wọ́nà ashabal amahim Sheikh Adam ní àwọn tí wọ́n wí yẹn yùsàmọ́wọ́nà ashabal amahim àwọn oníláwà nílà máa ń pè wọ́n wọ́n ti kí bàbá Àgbàlagbàjì àgbà Babalamunigun òretí kan kí àwọn Sheikh Adam wa dá Babalamunigun kí pé àáfàá súnà àkọ́kọ́ àáfàá tó ọkọ́ lo jẹ̀lì bàbá nílẹ̀ Yorùbá Babalamunigun ni kò yẹ kí Sheikh Adam dá wọn kí nítorí kí wọ́n ti kí àfa àwọn Babalamunigun náà sì yọnu síbẹ̀ Babalamunigun gẹ́gẹ́ sọ pé àwọn ò jẹ́ nǹkan kan àfa àwọn ló jẹ́ nǹkan ẹ wu àníyàn tó dáa tán yányán èmi àti ibo lágúnlẹ̀ sí pẹ̀lú àníyàn tá a ní pẹ̀lú kí ó tó pọ̀ yìí jájọ bí ra léèrè kí òun yẹn pọ̀ gan lóòótọ́ àmọ́ àníyàn yẹn ṣé yóò di ọ débi tó ń lọ àníyàn ni abọ́ tá a fẹ́ fi gba oore níwájú Ọlọ́run wọ́n fẹ́ fún ọ lóòótọ́ àmọ́ ó béèrè abọ́ lọ́wọ́ rẹ̀ torí wọ́n lè bú oúnjẹ sílẹ̀ lẹ̀ ẹ wu àníyàn rẹ̀ sódà tí ò bá ti dá ẹgbẹ́ fẹ́lòmíì tó máa bọ́ dání níparí wáàsí baba mudirul markaz adamọlá ayatawu aba Lukman bá mi sọ pé man kana Adamu Abdullahi maulahu. man kana Adamu bẹ́ẹ̀ni Abdullahi maulahu. haqqan fa inna habiballahi maulahu. haqqan fa inna
Balai Maulahu. Anabi ló kọ́kọ́ sọ bẹ́ẹ̀ nípa Sayyidina Ali. Anabi ní man kuntu maulahu fa Aliyu maulahu. Anabi ní ẹni tẹ́mi anabi bá ń jẹ́ maulahu tí mo bá ń jẹ́ ọ̀gá rẹ̀. Fa Aliyu maulahu. Sayyidina Ali náà ọ̀gá rẹ̀ ni. Kẹ́límà maulahu yìí nǹkan mẹ́ta ló ń bẹ lábẹ́ kẹ́límà náà. Àkọ́kọ́ ni al-munasara. Ẹlẹ́ẹ̀kejì ni al-mahabba. Ẹlẹ́ẹ̀kẹta ni tawalli umuril muslimin. Anabi ń sọ̀rọ̀ nǹkan mẹ́ta lábẹ́ ẹ̀ máa ń kún tún maulahu fún Aliyu maulahu. Ẹni tí mo bá ń jẹ́ olówó ẹ̀ tí mo bá ń jọ́ga ẹ̀ ọ̀gá ẹ̀ ní Ali náà. Alákọ̀ọ́ ni al-munasara yóò máa rán Ali ṣe bó ti ń rán Anabi ṣe. Al-mahabba yóò nífẹ̀ẹ́ Ali bó ti nífẹ̀ẹ́ Anabi. Wa tawalli umuril muslimina gbogbo ọ̀rọ̀ ìsìlámù tó wà lọ́wọ́ Anabi lánàá ọwọ́ Ali náà ni ó wà tí wọ́n mọ̀ ìgbà pé ibi táàlì bá darí àwọn sílẹ̀ àwọn ọmọ ẹ̀ lọ. Ó dà ìwọ́sẹ̀ wá ló gbà fún bàbá tàná tó gbà fún bàbá tòní. Ó mọ̀dí tó fi gbà fún bàbá Lágége. Bàbá wa ọmọ àkókòrò ní Ìlọrin náà ni. Wọ́n kọ tírà tí wọ́n fi sọ̀rọ̀ Ìlọrin. Bàbá Mọ̀lánà Sheikh Adamu wá ṣe tàlíkì lórí tírà náà. Bàtà wá ṣe tàlíkì náà tán nípa tírà náà. Sheikh Adamu wá kọ síbẹ̀ yìí pé ala kulli man yuridu ziyadatan aw su'alan aw kalaman aw nakidan aw takmilan falyattasil adi hadhihi al-amakini ath-thalatha. Ṣé wàá dá mọ̀ ní gbogbo ń tà sọ kalẹ̀ yìí nípa àtàn lọ́rin yìí? Ẹ mọ̀ wo ẹni tó bá wù kó tún béèrè ń tà sọ. Ẹni bá fẹ́ fi kún ẹni bá ní ọ̀rọ̀ lórí ẹ̀ ìkànnú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni kó lọ ìkànnú àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ṣé wàá dá mọ̀ wá ní awalan àkọ́kọ́ ibi tí yóò lọ kó máa lọ markazu ta'lim al-arabi bí Agége. Ṣáàlámù wàá sọ pé kó máa lọ markazu lásán. Wọ́n ní inda Muhammad Abibillahi Abudillah. Mo ń bọ̀ sọ ma pé ọdún tí Ṣáàlámù sọ̀rọ̀ yẹn bàbá Mùdírù ò tí ì di Mùdírù àti ìjàlífà. Ṣáàlámù tí Ṣáàlámù ń sọ nú ọ̀rọ̀ yẹn ò yẹ dáadáa. Ní tí wọ́n ń sọ ní pé ẹnìkan tí ò ní kú òní markazu táwọn yẹn bá kú ń bẹ̀ nìyẹn. Man kana Adamu Man kana Adamu Abdullahi Maulahu. Haqqan fa inna Habiballahi Maulahu. Haqqan fa inna Habiballahi Maulahu. Mo bọ̀ kí ló yẹ tán ní ká máa lọ mọ́kàsì tí wọ́n wá dá ọ̀rọ̀ dúró bá. Ọ̀rọ̀ bàbá Mùdírù náà fẹ́ sọ fún ọ ọ̀rọ̀ mọ́kàsì gan kọ́ ń bẹ̀ wọ́n. Ọ̀rọ̀ mọ́kàsì kọ́ náà fẹ́ sọ ń bẹ̀ wọ́n. Ọ̀rọ̀ Mùdírù náà fẹ́ sọ tọ́wájú ọ̀rọ̀ mọ́kàsì náà fẹ́ sọ ni wọ́n ní dáko ẹni táwọn fẹ́ kó lọ bá gbogbo ẹni tó fẹ́ béèrè wọ́n ní kó lọ ọ̀dọ̀ Mùdírù. Ìdí ni pé ṣé wàá dáná ti mọ̀ pé àwọn tọrọ Mùdírù lọ́dọ̀ Ọlọ́run kìí sọ ọmọ lásán kò dàbí ọmọ ìyókù. Nítorí mọ̀ pé kò dàbí ọmọ ìyókù ni pé àwọn náà kọ́ làkọ́kọ́ àwọn kọ́ làkọ́kọ́ àwọn kọ́ làkọ́kọ́ tó bá jẹ́ àkọ́kọ́ ni wọ́n a lè sọ pé nítorí pé ṣé àdámọ̀ ti mọ̀ pé òun ni ó jà lífà àwọn kọ́ làkọ́kọ́. Bàbá Mùdírù lẹ́gbẹ̀ẹ́ lọ́dún náà tó sì jọkùnrin ẹ lọ bá ẹni tí mo wí ẹni tí wọ́n ní kí wọ́n lọ bá yẹn ẹni tí Ádámù submit fọ́lọ́run nìyẹn o. Gbogbo àwọn ẹni Ọlọ́run lọ́lọ́run máa ń bi léèrè pé owó tó olóò fẹ́ gbà yìí àkáǹtì wo ló filẹ̀ tá a sẹ́ndì ẹ̀ sí. Haqqan fa inna Habiballahi Maulahu. Bẹ́ẹ̀ni Haqqan fa inna Habiballahi Maulahu. Bàbá Mùdírù ní àkáǹtì tí bàbá Lágége sẹ́ndì sọ́lọ́run pé tó bá ti fẹ́ sanwó yẹn ibi tí wàá san sí nìyí o má san sí òpè. Fa inna Habiballahi Maulahu. Bẹ́ẹ̀ni Haqqan fa inna Habiballahi Maulahu. Kọ́ wa lè yí ọ dáadáa gbogbo ẹni tó jọmọ Bàbá Lágége lọ́mọ kéwú àti ní bíbí kálukú náà ló ń ṣe ọdún tó ló ń ṣe anniversary ọdún tó ti dálé kéwúlẹ̀ ẹni tó ṣe 20 years tó ti dálé kéwúlẹ̀ ẹni tó ṣe 25 ẹni tó ṣe 40
bàbá mi àgbà Mọ̀lánà Sheikh Daoud Alfanla Adamola Ayatahu bàbá wa ń ṣe 50 lọ́wọ́ báyìí tí wọ́n ti dá Markazi Nuril Islam ilẹ̀. Ó dà ìbéèrè lọ́wọ́ èmi àti ẹni pé bàbá Lágége TONI Mọ̀lánà Mudirul Markaz ilé kéwú táwọn fẹ́ ṣe anniversary rẹ̀ dà. Ṣé Mudiru ọmọ kéwú táwọn náà lè fi dálé kéwú lẹ̀ ni? Àdéhùn àwọn àti bàbá wọn ni pé ìwọ ò ní dálé egó kankan lẹ̀. Ádámù náà ni Àbíbù náà ni Ádámù. Ma kana Ádámù Abdullahi Maulahu. Tó bá rí bẹ́ẹ̀ ọba tó ṣe wá lọ́rẹ́ àtàndá dákun máa ṣe wá lọ́tà àtàndá. Àní ọba tó ṣe wá lọ́rẹ́ àtàndá dákun máa ṣe wá lọ́tà àtàndá. Ọba tó ṣe wá lọ́rẹ́ àtàndá dákun máa ṣe wá lọ́tà àtàndá. Àní ọba tó ṣe wá lọ́rẹ́ àtàndá dákun máa ṣe wá lọ́tà àtàndá. Ẹni àtàndá ṣe ní ká ló mọ̀. Ẹni àtàndá ṣe ní ká ló mọ̀. Ìrẹ̀lẹ̀ àtàndá ṣe sọ̀dọ̀ wa. Ọba tó ṣe wá dákun máa ṣe wá lọ́tà. Èmi làtàndá ọmọ àtàndá ọ̀rẹ́ àtàndá dákun máa ṣe wá lọ́tà àtàndá. Ọba tó ṣe wá lọ́rẹ́ àtàndá dákun máa ṣe wá lọ́tà àtàndá. Ọba tó ṣe wá lọ́rẹ́ àtàndá dákun máa ṣe wá lọ́tà àtàndá. ọba tó ṣe wá lọ́rẹ́ àtàndá dákun máa ṣe wá lọ́tà àtàndá. Ọba tó ṣe wá lọ́rẹ́ àtàndá dákun máa ṣe wá lọ́tà àtàndá. ọba tó ṣe wá lọ́rẹ́ àtàndá dákun máa ṣe wá. èmi àtàndá ọmọ àtàndá ọba tó ṣe wá lọ́mọ àtàndá dákun máa ṣe wá lọ́tà. ọ̀dọ̀ ọba lórílẹ̀ ọ̀dọ̀ ọba lórílẹ̀.